Bí ti bó Láàfin ẹ̀dùn bóòlù ti débi ṣé kábíyèsí kí ni kábíyèsí ń dánwò Láàfin kábíyèsí lè ní irú owó àlejò báyìí kọ́mọ̀tì àjẹ ń gbọ́ pínpín bẹ́ẹ̀ ni. Ìyá àbáwọn ìyá mi ni ó gba aṣọ mọ́balẹ̀ ìyá mi ò ṣẹlẹ̀ ń tóló mo ti débí ìyá àwọn ìyá ìtẹ̀ darí pọ́n irun wọn pọ́n ìrìn bó ti rú kí ni rú rí ayé yìí tí ọ̀fẹ́ ni tí ń ṣe fún ẹ tí ọ gbádùn tí ọmọ kí ló rí tí bẹ lọ́wọ́ rẹ̀ ìdí tó fi nu àpèrè kábíyèsí tí ọmọ tó ń ṣe báyìí. Ọmọbìnrin yóò gbédè mi ọkùnrin awú kọ́ o mo tó ń dẹ́wọ̀ yìí ṣé kábíyèsí ló fi ọdẹ bí. Kábíyèsí ọ̀rọ̀ ṣeun. Orí ẹ̀ dàrú ni pẹ̀lẹ́tẹ̀lẹ́ ó jẹ́ wèrè ni. Ẹ ṣọ́ọ̀ṣì padà ni. Ó mọ bó ṣe jẹ́ ni. Ṣé ẹ gbédè rẹ ni. Lẹ́sípẹ̀ pálípẹ́tò pàtẹ́. Pàtẹ́. Ọwọ́ yìí tẹ̀ ló gbàdé mi. Ó dá kẹ̀kẹ́ mọ̀ ní. Lásè. Lásè ọ̀làṣẹ kìíní ọ̀làṣẹ kìíní tí ó. Àwọn orí ẹ̀dá níwájú mi náà. Àpèlé yìí ló fẹ́ jòkó. Lásè. Ọ̀dà mọ̀. Lẹ́bù. Ìwọ lọ́hùn. Kábíyèsí. Lẹ́bù sẹ́mi pè. Obìnrin ní máa ń ṣáná títì gbà. Adarí pọ́n kábíyèsí ní máa ń ṣáná títì gbà. Lẹ́pẹ́. Kábíyèsí. Èdè kí ló tẹ̀ ṣe báyìí kí ló tẹ̀ dójú tì mí báyìí nìsí. Káwọn sọ pé ìwà ń gbangba báyìí wo bí tẹ̀ jòkó jẹ forí àpèrè lẹ̀. Àpèrè lẹ̀ o. Fàpèrè lẹ̀. Kí n fàpèrè lẹ̀. Kí ló. Àlọ́ ní sẹ́fẹ̀tì kábíyèsí ẹ̀ dìde. Lẹ́mẹ̀. Èdè ìlú wọn nìyẹn. Kábíyèsí tẹ̀ ṣe ẹ̀wò ẹnu ìgbà tẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní fa sìgá dúdú yìí. Sẹ́yìn fa sìgá dúdú yìí ní nǹkan míì ti ń ṣẹlẹ̀ o. Sẹ́yìn ní bóyá àpèrè ilẹ̀ ẹ̀ wájà. Lebuto. Lepe. Àwọ̀ tí ò sí o. Mo rò pé kò sí ẹjọ́ tá a fẹ́ dá báyìí. Kábíyèsí kò tẹ̀ ṣẹjọ́ ẹjọ́ tí ń bẹ̀lẹ̀ yìí ṣe rí n tèmi bá wá bí gangan kí n torí gbogbo ilé tẹ̀ ń fojú mi rí. Kábíyèsí bẹ́ẹ̀ bá ń ṣe báyìí lò gbèsè ayé yín lọ kò lè dẹnu bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ ẹ máa ń pa mí lẹ́rìn púpọ̀ o. Kí ni èdè tẹ́ ìtọ́sí èdè kábíyèsí yẹn gbẹ̀mí yìí. Èdè gidi kò lè gbẹ̀mí mi bó ṣe wà. Wà á náwó sí ẹgbẹ́ àbí mẹ́ta àbí ìbẹ̀rù ẹgbẹ́ ni. Mo gẹ́gẹ́. Má pa lọ sí ká lójú ẹ. Kábíyèsí wọ́n gé àlejò mi jẹ. Ẹ fọ mi lójú torí rẹ̀. Ọ̀sẹ̀ kejì ní tọ́mọ ẹ ti dé láti Gambia torí tèmi ló ṣe wá láti Gambia náà. Gambia ló ti wá torí tó bá rí ẹ̀yìn ẹ̀ àfi bí tọ́kì Gambia wípé ẹ̀yìn kábíyèsí ká bọ́ sọ̀rọ̀. àwọn ọmọ Gambia àwọn burúkú. ọwọ́ yìí tèmi rí ní bí mo ti wọlé ló dé rúbà. Kì í fi kẹ̀kẹ́ wẹ̀ tó bá fẹ́ wẹ̀ kì í fi kẹ̀kẹ́ wẹ̀ tó bá yàgbẹ́ kì í tábà. Ó ṣe báyìí. Ẹyìn kíní funfun náà máa fi. Ó ṣe báyìí. Tó bá ṣe gbọ̀nsẹ̀ kò ní tábà. Abájọ tí rẹ̀ fi pọ́n. Ìyá bá mo ṣe wà nìyẹn. Ẹ̀wù kábíyèsí ẹ̀dá kun tèmi bá wá gangan owó mi ti bí ti retí ẹ̀ láti jẹ́ ẹni lóye kẹ́ ti ṣe sí mi wò. Owó wo nìyẹn lẹ́ni wọ́n ṣe bàjẹ́ lórí owó ìjòyè tí ẹ ṣe bàjẹ́ báyìí. Ó gọ̀ olóyè ó gọ̀. Lọ́nà ní kọ́ ọmọ ìmọ̀ gbọ́ Yorùbá ṣe ẹgbẹ́ tí ń sọ fún mi gọ̀. Pé ó gọ̀ lóòótọ́ ó kàn ṣẹ́nu lílu bíi pátàdé aṣẹ́wó lásán ó ní ẹ títí bí. Ṣé ìwọ gbọ́rọ̀ olóyè kan tó protest rí? Ẹni bàbá protest à ń mara mú ni o. Ntẹ́mi sọ fún yín nígbà ló sálárì mi ti ẹ̀ tí ìjó wọlé bí. Tẹ́ǹtì mo ṣe ń sọ ọ̀dẹ̀ sí ń ṣe sẹ́mi. Ọ̀rọ̀ mi lè má yé yín ni ẹ̀ tí ìgbọ́ yé ni. Ó kàn sórí bíi sẹ́mu 1 kg ó dẹ̀ débi ẹ̀ sálárì kí ló ṣe sálárì ẹ̀. Àìmọ̀ iṣẹ́ láyé ìgbà náà ló dórí olúwa lẹ́kùn rẹ̀. Lórí owó tí a fi ń tòlú tá a fi ń bàlù ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ó ní mo fi sanwó flight ọmọ yẹn. Flight ẹni. Flight tiẹ̀ wá láti Gambia. Ìdílé ìlú olówó lọ́wọ́ báyìí. You get it? Kò kan sálárì tèmi. Ẹ lóònù ni olóònù mi níbẹ̀ yìí. Kábíyèsí ẹ mọ̀ ṣe bá. Kábíyèsí ẹ wo ẹ mọ̀ ṣe bá jàre. Àjọ wa o kábíyèsí. Ẹ fọwọ́ mi gbé Gambia. Ṣé èmi mọ̀ tí ń jẹ́ Gambia ni? Orí jẹ́ ìsọ̀kan fún ẹ. Ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́dún kan ò lè má gba sálárì o. Lórí kíni? Lórí kíni? Mi ò ṣeré o. Lórí kíni? Ṣòro ọmọ yìí owó tá a máa náà lè oníkójà máa wà o. Òun lẹ̀mí ọba o. Kélé bẹ. Kábíyèsí ẹ dúró kélé náà ẹ dákun tó lọ́hùn. Mọ kélé o. Kélé. Kábíyèsí.
Guy, ìlú o, akéde dà. Ẹ wá lọ lè lu gógó. Kábíyèsí ìmọ̀wọ́ wọn mọ́ o. Tí wọ́n kábíyèsí wá ń pọn abo báyìí. Wọ́n máa ń ṣe kèlé lú méjà o. Kèlé lú méjà o. Kèlé ngbé kulé lú méjà. Ẹ wá kèlé wọlé lọ bẹ́ẹ̀ kábíyèsí. Kélé ó padà gbẹ̀yìn méjèèjì mo sọ bẹ́ẹ̀.